Iyalode owolabi o owolabi gidinje agurenje ìgbọ̀dáṣọ bí ẹ̀pọ́ ènìyàn náà ń di ìṣòwò ẹ̀jẹ̀ ẹ̀rọ òòṣà tí Olódùmarè fi ń ṣe ọmọ rán ẹ̀rẹ́ òní fi ń ṣe ọmọ rẹ̀ rán ẹnìkan Iyalode ọ̀sẹ̀ ni ẹ̀ṣù ọ̀sẹ̀ ni dákun má ṣe mímí ọ̀ní ẹnìkan òòṣà tí ń ṣe nìkan tó mọ́ sí Owólabí ẹ̀jẹ̀ ìgbé dákun má ṣe mímí ọ̀lẹ́ nìkan nítorí oníkálukú wọ́n ń bẹ̀ lọ́jà wọn àpẹtẹ aṣọ ìyá oníkálukú wọ́n ń bẹ̀ lọ́jà wọn àpẹtẹ ìlẹ́kẹ̀ olúwa mi ń gbẹ̀ lórí oṣù tí ń gbàtẹ ọmọ àgbẹ̀ igi tí ń gbé agbúrenjé ọ̀dàṣọ bí ẹ̀kọ́ ẹ̀ ní ẹ̀rá yìí ti ṣòwò ẹ̀jẹ̀ Owólabí ẹ̀jẹ̀ ìgbé mọ́ni ò máa ń ṣe mí ọ̀lẹ́ nìkan òòṣà tí ń ṣe nìkan tó mọ́ sí alẹ́ sí lọ́yẹ̀ dákun má ṣe mímí ọ̀lẹ́ nìkan àgbẹ̀ igi tí ń jẹ́ agúrenjé dáṣọ bí ẹ̀kọ́ ẹ̀ ní ẹ̀rá yìí ti ṣòwò ẹ̀jẹ̀ omi ilẹ̀ tí ọ̀tọ̀ ẹ̀ sí wẹ̀ bí ọ̀sẹ̀ omi oko pàtàkùn ẹ̀fọn kàkà tí ń tajà lẹ́nu òrògójì mọ̀ ẹkùn tí ń kọ́ ọdẹ lọ mínú ìyá àgbà ní ìṣòro máa ń ta ní jẹ àjọ̀nú inú ẹ̀sùn wá bá mi ṣe wọ̀n lè dà ṣe ẹni àhúntẹ ní ọ̀hún ọ̀kẹ́ fún wọn lọ́gbà níyan Ìyálóde pẹ̀sẹ̀ òsì ẹ̀sìn ọ̀sìn àlẹ́ sí lọ́yẹ̀ ẹni àgbájẹ́ lọ́wọ́ àgbẹ́jọ́ sí ní má jẹ́ ń jẹ́ tọ́rùn mi ní ọba mi sàn Owólabí ẹ̀jẹ̀ ìgbé ọpọlọ bí ni wọn jó ọsúnmọ́ ilẹ̀ súnmọ́ ẹni ọgbẹ́ ọmọlẹ́kọ́ ọmọ ọlọ́gbọ́n àrọ́ni bí Ifá o tí ó hàn gbárí olóde ń hàn nírọ̀dé ọ̀rẹ́ onídùndùn àrọ̀ bí Ifá má dìgbò lómi ọpọlọ bí ni wọn jó wọn ga ó wọn sí hàn alẹ́ sí lọ́yẹ̀ ìyàwó tẹ́lí ń sìn ìyálé onílẹ̀ lọ́bí Iyalode yọgbà mi ṣe wọn lè dá sí.